أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أهل الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. ربي اشرح لي صدري ويسر لي أمري. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهل هارون أخي أشدد به أزري واشركه في أمري كي نسبحك كثيرا ونشكرك كثيرا إنك كنت بنا بصيرا. قال قد أوتيت سؤلك يا موسى. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. A dúpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá káàkiri ayé. Àlékún àánú Ọlọ́run àti fàyàbalẹ̀ rẹ̀ Ọlọ́run jọ̀ọ́ máa bá gbogbo yín gbé. Ọlá la ilaha illallah. Ọlá Muhammadu Rasulullahi sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ tí mo wá sọ lénìí, mo kí Haja wa Halima Isa ẹ ṣeun, mo rí pé tí bá ń share program yìí. Pé ní tẹ́ bá wà ń bẹ̀rùn tẹ́ jó lóríire, ẹ dákẹ́ bá mi share rẹ̀, ẹ dẹ̀ bá mi tẹ love and like, kó má bá flag program wa yìí. Kó má bá mi tẹ love and like, kẹ́ dẹ̀ bá mi share program yìí. Àsìkò tá a wà yìí, àsìkò kẹ́ ẹ bá wa share program ni. Kẹ́ ẹ bá wa share rẹ̀ ni, because àsìkò clarification la wà. Tí gbogbo ayé ó mọ̀ ta ní ń sòdodo, ta ní ń parọ́. Tó bá jẹ́ pé àwa là ń parọ́, ẹ ṣeun ẹ̀yin tẹ́ ń sálámà, wa alaikum salam. Alhaji Abdulmajid ẹ káàbọ̀, Yusuf Nishama ẹ káàbọ̀. Àsìkò yìí ni ẹ mọ̀ bóyá àwa là ń lo orúkọ Ọlọ́rin láti máa fi ṣe ìwà tí ò dáa, àbí àwọn apá kejì ní ń lo orúkọ Ọlọ́rin láti máa fi ṣe tí ò dáa. Ọ̀rọ̀ ìjà kọ́. Wàláhì ọ̀rọ̀ yìí kódà kò yẹ kó mú jà dání. Ọ̀rọ̀ tó yẹ ká ríra wa, ká tún sálámà síra wa, ká dẹ̀ rẹ́rìn síra wa ni. Ṣùgbọ́n ká yọ ohun tí máa ń jẹ́ òdodo ọ̀rọ̀, ká sọ fúnra ra wa. Ká jẹ́ kí tí ojú bá ń sinpin èèyàn máa ń yọ hàn ojú ni, kójú lè mọ̀ pé tóun ń ṣe, kójú lè mọ̀ pé kò dáa. So ìyẹn ni mo fẹ́ ká ṣe láàrin ara wa. Wàláhì ọ̀rọ̀ yóò mú jà dání. Kò sí ìfàjà láàrin Ìlọrin sí Ìlọrin pẹ̀lú ẹ̀yin tẹ́ ń pè tẹ́rù ń bà yín pé ìjà ní Ìlọrin sí Ìlọrin kankan rárá. Wàláhì kò yẹ lọ́dọ̀ tèmi o, àti lọ́dún ní sáìdì ibi tèmi belong sí o. Wàláhì kò mú ìjà dání, kò mú jà dání rárá. Kò mú jà, ẹ jẹ́ wọ́n náà ọmọ yìí náà dákun.
so ẹ má bínú, ẹ dákun tẹ́ bá ń gbọ́ mi clearly ẹ jẹ́ kí n mọ̀ o, tẹ́ ẹ bá sì gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀. Ọ̀rọ̀ yẹn kò mú ìjà dání rárá. Ìlọrin ò sì ní wàhálà kan láàrin ara wa ju wípé ẹnìkan ṣoṣo péré náà ní ń dá wàhálà wálẹ̀. Ẹni tí sì ń dá wàhálà wálẹ̀ òun tó bá jẹ́ pé iṣẹ́ tọlọ́run ló gbé lọ́wọ́ tòótọ́, ó yẹ kó ti rí wípé ọ̀rọ̀ òun ní ń dá wàhálà lẹ̀, kó wá wò wípé ọ̀rọ̀ mi ní ò jáwọn ọmọ ìyá méjì ò gbọ́ra wọn yé yìí, ókè kí ni tẹ́ ẹ fẹ́ gan-an, tẹ́ ẹ fẹ́ kí n ṣe lérí ọ̀rọ̀ yìí, kó sì ṣe kọ́rọ̀ sì tán. But kó sọ wípé o fẹ́ ṣe nǹkan tó ti yé báwọn, kó o má ṣe é, kó sọ pé o fẹ́ ṣe nǹkan kó o sì máa tẹ́ ẹmọ bígbà kó o ń ṣe ní public, ìyẹn gangan ni ń dá wàhálà lẹ̀. Àwùjọ àwa olóríire backup page, ìmọ̀ bóyá original ni àbí fake, in claim pé mo mọ genesis ọ̀rọ̀, in claim ẹnu yìí tó sojú mi náà ní ń dá sí ń bẹ́, ẹ sì gbọ́ mi yé nísìn, in claim ẹ̀ rárá, ń bẹ lára tí mo wá sọ ní ọ̀sán yìí. Ẹ ṣeun ẹ̀yin tẹ́ sọ pé clear. Èmi ò claim pé mo bá wọn bẹ̀rẹ̀ Ògo Ìlọrin, ń sọ ìgbà tí mo bẹ̀rẹ̀, ń sì jẹ́ kẹ́ ẹ mọ ìgbà tí ọ̀rọ̀ tá ń fà yìí ìgbà tó bẹ̀rẹ̀, ẹ fi mọ̀ wípé mo mọ̀ sọ̀rọ̀ náà nígbà náà, mo mọ̀ sí ọ̀rọ̀ náà. Orí ẹni sọ pé Sàká mo mọ̀ sí, ìsọkúsọ lẹ́ ń sọ, yín clear rẹ̀ nísìnyí tẹ́ fi mọ̀ pé mo mọ̀ sí. Mi ń parọ́ o, Ọlọ́run nìkan wà lillahil kamal, àmọ́ ibi tẹ́ ti mọ̀ wípé mo mọ̀ ń pa rẹ̀ ẹ gbọ́ nísìnyí. So ẹnìkan péré òun náà ní ń dá wàhálà wálẹ̀. Kódà ẹni tí mo ń sọ̀rọ̀ rẹ̀ lánàá, mo fọba tó dá mi búra, bọ́rọ̀dà mi ni wọ́n dáadáa, aṣáájú ni wọ́n sí mi. Ṣùgbọ́n tọ́rọ̀ bá di ọ̀rọ̀ òdodo, ìtẹ́dọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run ó béèrè nípa rẹ̀, ẹ gbọ́dọ̀ mọ kí ni tẹ́ wí fún Ọlọ́run. Èyí sọmọ ìyá débi tí ó mú wọná, èyí ò gbọ́dọ̀ bẹ̀rù èèyàn kó wá fi ṣe Ọlọ́run. So ti yá báwọn, ó sì ti gbọ́ báwọn. Ibrahim Suleiman Imam, please sir, can you return his Hajj ticket to Baba Olowo? Tí Baba Olowo bá sọ pé torí rẹ̀ làwọn fi fún mi lónìí, mo ready àti return ẹ̀. Mo fi ọba tó dá mi búra, tẹ́lómi ó sì rán mi lónìí. So àmọ́ bàbá ò sọ fún mi pé torí rẹ̀ làwọn fi fún mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan èmi gan ti dóńdó wípé tán bá ní torí ẹ̀ ni mi ní lọ. Àmọ́ wallahi summa billahi alladhi la ilaha illa huwa, bàbá ò sọ pé torí rẹ̀ làwọn fi fún mi. Wọ́n ní báwọn ṣe máa ń ṣe tọ́lọ́run táwọn. Tó ti yé báwọn. Ibrahim Suleiman Imam, pé mo dá yín lóhùn pẹ̀lú àpọ́nlé, ẹ bá ti wá fẹ́ àbùkù, ẹ̀tún kọ̀ọ̀kan mi ní sì rọra blọ́ọ̀kù yín. Ẹ má distract mi, ọ̀rọ̀ àjò sí nínú ọ̀rọ̀ tá à ń fà, kò sí inú rẹ̀ rárá. Èmi gán lè lọ fúnra mi, tí mo lè kówó lẹ̀ lọ fúnra mi. Ọlọ́run kẹ́ mi níwọ̀nba. So ti yé báwọn, wallahi Al-Qur'ani ni. Tẹ́ni tó fún mi ní hajj wá sọ pé torí rẹ̀ làwọn fi fún mi lónìí. Lọ́rí Al-Qur'ani Ọlọ́run ni mo fi búra yìí, ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ́nu rẹ̀ òun ni mo fi búra. Tó bá sọ pé torí rẹ̀ làwọn fi fún mi lónìí, ń sì yọ̀ǹda rẹ̀. Kódà ó bá tẹ̀ wá di kàráǹgídá pé ìwà lọ lọ́dún yìí, ṣé ìsá tí kú? Ẹni Ọlọ́run bá pè ní máa lọ, ẹni Ọlọ́run ò bá pè kì í yá náà nù. So ti yé báwọn. Wallahi mo rẹ́dí, okay, ajé Adam Àyìnlá, masha Allah. Mo dín náà ló jẹ́ mi náà dáhùn báwọn. Wallahi summa billahil azim, tó bá sọ wípé torí rẹ̀ làwọn fi fún mi, ń sì ní ìyẹn lọ́mọ́. Àmọ́ wallahi bàbá yẹn ò fún mi torí ẹ̀, n ò sì dúró, tó bá yẹ pé ẹni tó fún wa torí rẹ̀ ni bí wọ́n ṣe rí pé àwọn ti fún wa yẹn, tá a sì ń ṣe ìgbésẹ̀ wa lọ́hùn, wọ́n ti gbà, máa gbà tí wọ́n ti sanwó ni. Wallahi wọ́n ti sanwó hajj yẹn láti December 30 last year 2024. Nítorí wípé àwa náà wò pé àbí wọ́n fẹ́ fi kíní kì wá ni, àbí wọ́n fẹ́ fi dè wá ni,
òun ló jẹ́ kí ní òjáwa náà sọ wípé èèyàn fún wa Mọ́kà débi táwọn yóò tiẹ̀ wá gbọ́ lórí àkànní lọ náà ẹnìkan kò sí ní gbọ́gbọ́n fún wa ní kankan. Àmọ́ wàláhì bàbá náà sọ pé liwaji illahi la nuridu minkum jaza'an wala shukura pé báwọn ṣe máa ṣe tàwọn nù. Mo sì mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe ń tòótọ́ nù látara ọ̀rẹ́ mi tí wọ́n fún ọmọ rẹ̀. So ti yé báwọn. Ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ wa lẹ́dá kẹ́ má fi kọ́mẹ́ǹtì yẹn distract mi. Ní mọ̀ bóyá ọ̀tá ni àbí bóyá ọ̀tá ni ń sọ̀rọ̀ bóyá ọ̀rẹ́ ni. So ní wípé àwa àti àwọn brọ́dà wa yìí níjà kankan àgbàyàwó ara wa àpọ́mọ ara wa àgbà dúkìá ara wa àbúra wa ṣùgbọ́n èèyàn kan péré òun náà ní ń dá ní òjá gbọ́ra wa yìí. Àmọ́ tí mo wá lọ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lérí òun náà ní wípé ẹ̀rí pé tó wú gbogbo ọ̀rọ̀ yìí kalẹ̀ Malam Yusuf Adépọ̀jù àwọn ni wọ́n bá àfá Habibullahi Saboyaro àwọn ni wọ́n bá sọ̀rọ̀. Wọ́n sì ń jẹ́ kó yé àfá wípé Ògo Ìlọrin tí àfá ń bíjà yìí pé àwọn náà ò dúró déédéé wípé wọ́n béèrè mọ́tò lọ́wọ́ Ìsàká. Àfó wá bìlíìfù wọn kò bìlíìfù ọ̀rọ̀ náà but èèyàn gbọ́dọ̀ wádìí nǹkan. Ìwádìí làfá wa ṣe dé ọ̀dọ̀ wa tó ti yé ìwádìí làfá ṣe dé ọ̀dọ̀ títí wa tá a fi wá ṣàlàyé fún gbogbo ayé torí wípé bí wọ́n ti wí fún àfá Habibu ó lè jẹ́ pé gbogbo èèyàn náà ló ti gbọ́ bẹ́ẹ̀ àti pé awuyewuye ọ̀rọ̀ yìí ó ti wáyé rí tí mo ti jáde ńgbà náà tí mo ti wá clarify ọ̀rọ̀ náà. Kí ló wá jó kàn mí ẹ̀yin tẹ́ ń sọ wípé mi ò mọ genesis ọ̀rọ̀. Ní tó ṣẹlẹ̀ ni wípé fídíò mi wá ní Malam Yusuf Adépọ̀jù ni wọ́n fi ṣe evidence fún àfá Habibullahi Saboyaro gẹ́gẹ́ bí àfá ti sọ wípé ńgbà táwọn wá sọ wípé àwọn lọ́rọ̀ náà rí bẹ́ẹ̀ o kankan tá tún ṣe fídíò tá tún ṣàlàyé wọ́n á sẹ́ndì fídíò mi sáfà Habibullahi Saboyaro láti fi ṣe evidence mú pé PR Ògo Ìlọrin gan sọ bẹ́ẹ̀ ni mo fi wá jáde tí àfá Habibu wá ṣe interview fún mi ni mo fi ní tí Malam Yusuf sì wá ṣe pé ó sì wá dùn mí wípé àfá lè pè mí kán wádìí nípa fídíò àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn gangan ó yẹ kí wọ́n mọ̀ wípé fídíò yẹn wọ́n gé ni ọ̀rọ̀ tí ò ju 5 seconds lọ kò possible náà kí ẹ fẹ́ sọ̀rọ̀ kó wá sọ̀rọ̀ 5 seconds. So definitely sentence ò tí ì pé nínú ọ̀rọ̀ náà tó ti yé báwọn. Àwùjọ àwọn olóríire ìmọ̀ ayẹ̀kú náà original awil fake tó ti yé ṣé ẹ ní evidence lọ́wọ́ but with due respect why did you always disrespect Dr. Alfulany? Listening to his program yesterday he addressed you with respect. Ṣé ẹ ní evidence lọ́wọ́ wípé in disrespect wọn? Ẹ má gbọ́ mi lọ ẹ má tẹ́ bá fẹ́ béèrè question lọ́wọ́ mi bí ẹ bẹ́ẹ̀ lè chat mi ẹ má distract mi so ti yé báwọn certificate. So nídìí eléyìí òun ni wípé nígbà tí Malam wá sẹ́ndì fídíò mi sí àfá gẹ́gẹ́ bí evidence ni mo wá fi ń ṣàlàyé bíbá yìí pé Malam ò bá sì wá pè mí èyí tí wọ́n fi wá ń lo fídíò tí wọ́n gé ṣe báwọn náà mọ̀ tó mọ fídíò tí wọ́n gé ṣe bẹ́ẹ̀ gan ti pè wọ́n lérí fídíò wọn kan rí tí ń gbà tí àwọn oníṣẹ̀ṣe ń bú wọn tí mo ń dìfẹ́ǹdì wọn tí mo béèrè lọ́wọ́ pé fídíò báyìí mo rí wọ́n lẹ́ bú Jésù ń bẹ̀ wọ́n dẹ̀ ní pé kí n má dáhùn pé wọ́n gé fídíò yẹn ṣẹ́gẹ́tì wọ́n sọ bẹ́ẹ̀ fún mi. So irú ẹni tó pè wọ́n fún nǹkan báwọn tó dẹ̀ ń dìfẹ́ǹdì wọn níbi èébú àwọn tí ò tiẹ̀ tó gbá tẹ̀sẹ̀ wọn káwọn náà lè pè mí lédi irú ọ̀rọ̀ báwọn tí wọ́n fi ń ṣe rẹ́fẹ́rẹ́nsì fún àfáwà Saboyaro. So fídíò yẹn òun ni mo wá ṣàlàyé mo wá sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀. Ìgbà tí mo sọ àwọn ọ̀rọ̀ yẹn mo wá rí àwọn ọ̀rọ̀ míì tí ń takò. Tẹ́ bá wo táìtù tí mo sọ fídíò tí mo sọ̀rọ̀ rẹ̀ yìí mo ní ọ̀rọ̀ náà kò le rárá
ọ̀rọ̀ náà ò le, ọ̀rọ̀ tó ṣe ṣàlàyé ni. Kí ni ọ̀rọ̀ náà? Ni wípé ẹ rí pé ńgbà tí brọ́dà mi tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Nsaka yìí, nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lérí fídíò wọn, wọ́n sọ bí wípé wọ́n sọ wípé Sàkámọ́ ò bá wọn bẹ̀rẹ̀ Ògo Ìlọrin. Òótọ́ ni, wàláhì wọn ò parọ́. Èmi náà sì fìgbà kan sọ rí wípé mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọn. Ṣẹ́gẹ́t ń sọ rí pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú pé àjọ bẹ̀rẹ̀ rẹ̀ ń sọ rí. Wàláhì ẹ bá ń gbọ́ àwọn fídíò mi dáadáa o, ń sọ rí. Àmọ́ ńgbà tí wọ́n débì kan, ẹnìkan pè wọlé sérí prógrámù wọn tí wọ́n fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀. Ẹni ẹ̀ ń sọ nínú fídíò yẹn wípé Sàkámọ́ ò tí ì jọyìn Ògo Ìlọrin nígbà náà, àsìkò ta lọ́lọ́run ni. Ẹ dákun ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí yà yín, ǹjẹ́ nígbà kéèsì ta lọ́lọ́run, ta lẹni tí péèjì rẹ̀ gbé ọ̀rọ̀ ta lọ́lọ́run jù? Ẹ dákun, mo fẹ́ mọ̀ lábẹ́ kọ́mẹ́ǹtì kí n wo bóyá àwọn èèyàn mọ̀ ní. Akọsílẹ̀ Jamiu, alaikum salam. Ta lẹni náà tí péèjì rẹ̀ tó gbé kéèsì ta lọ́lọ́run jù táyé mọ̀? Ìrò pé péèjì kan rìn tó péèjì mi nígbà náà. Ògo Ìlọrin ní sì ń represent nígbà náà, kì í ti pé ń dá gbé. Ìbá ń sọ̀rọ̀ pé join from the beginning or Ṣẹ́gẹ́t or not in so. Àmọ́ ìtẹ́nìyẹn reference sí ni pé ìgbà kéèsì ta lọ́lọ́run ni ọ̀rọ̀ mọ́tò ṣẹlẹ̀, pé Sàkámọ́ ò tí ì join Ògo Ìlọrin nígbà náà. Ṣé pé irọ́ tó fojú hàn? Ẹ dákun ẹ̀yin èèyàn, tí ó bá jẹ́ pé rọ́ ní nípa ẹjẹ́ mọ̀ o, ẹjẹ́ mọ̀. Wallahi summa billahi al-azim. Ibi tẹ́ ti kọ́kọ́ mọ̀ náà nù wípé àwọn ẹni yìí wọ́n parọ́. Prince Adéwùmí bẹ́ẹ̀ ni, mo dá Adéwùmí yìí mọ̀ dáadáa, yìí máa bú mi nígbà wọn. Ẹ ṣeun. Wallahi ibi tẹ́ ti kọ́kọ́ mọ̀ nù wípé wọ́n parọ́. Kéèyàn sọ wípé ìgbà tí ọ̀rọ̀ mọ́tò ṣẹlẹ̀, àfà Sàkámọ́ ò tí ì jọyìn Ògo Ìlọrin nígbà náà, àsìkò kéèsì ta lọ́lọ́run ni. Ẹ gbọ́ ọ̀rọ̀. Ẹni tó bá dẹ̀ ní làákàyè kan dẹ̀ lè sọ bá ń pé mò ń parọ́ ṣá, pẹ̀lú evidence tí mo mú wáyìí. Gbogbo ayé ló mọ̀. Ìgbà ta lọ́lọ́run gan-an náà ni Ọlọ́run ní kí ìmọ̀ jíṣẹ́ lórúkọ Lizan Ògo Ìlọrin, ni mo ń lo ẹnu Ògo Ìlọrin fi deliver message. Mo ti ń ṣe fídíò before then. Ìgbà Deborah, ìgbà ọmọ Deborah tí wọ́n pa ní Sokoto, ìgbà yẹn ni mo ti kọ́kọ́ jáde tí mo tako àwa tá ń sọpọ́tì pé bí wọ́n ṣe pa Deborah dáa. Mo tako. Wallahi kódà mo fẹ́ lè ní àwọn followers mi nígbà náà, àwọn Christian ló pọ̀ jù, wípé olódodo làfáì. Pé yẹn wá connect nínú ayé táwọn èèyàn máa ń pè mí láti abroad. Ìgbà Deborah ni Mùsùlùmí mi sọ pé olódodo, Christian mi sọ pé ní òun èsè Mùsùlùmí o, àmọ́ àfáì mo gbà fún ọ torí pé òdodo ló sọ. Fídíò ìgbà Deborah yẹn, èèyàn tó wo fídíò yẹn nígbà náà ní ẹnu lọ́lọ́rọ́ rẹ̀, wàláì kìí ṣe èèyàn 100,000 ló wo fídíò yẹn gbà. Ẹ̀yìn rẹ̀ lóbìnrin kan jáde, bẹ́ẹ̀ bá gbàgbé, obìnrin yẹn ń sọ̀rọ̀ wípé ànábì yín yẹn tán bá dárúkọ rẹ̀ ẹ sọ pé sallallahu alaihi wasallam, pé kí ni ìtumọ̀ sallallahu alaihi wasallam, pé ṣe bẹ́ẹ̀ ń tọrọ àdúrà fún ànábì yìí ni pé kọ́lọ́hún ó kẹ́, kọ́lọ́hún ó gẹ̀. Lẹ́nu rẹ̀ lọ́run yín wá ń sọ fún mi pé yín wá ń sọ fún àwọn mùsùlùmí pé nígbà tẹ́ ti mọ̀ pé ànábì yín lọ́lọ́run fi tẹ́lẹ̀ náà, tí mo fi jáde fún, tí mo fi lo àyà kan tí mo sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi, pé ọlọ́run gan sàṣàlátù fún ànábì. Ṣẹ́gẹ́tì
wípé kìí ṣe àsàlátù yẹn lọ́lọ́run fẹ́ fi kí ànábì bí ìṣe wípé ní àwa mùsùlùmí tá à ń ṣe àsàlátù fún ànábì lọ́lọ́run fẹ́ ṣàánú látara ìmọ̀ àsàlátù. Seget. So ìgbà yẹn mo ti ń trend. Ìjọ tí wọ́n wá mú ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ìgbà tí wọ́n mú tí trend mi tí mo ti ń fún ìgbà Chief Sunday Igboho nínú àwọn tó reply Chief Sunday Igboho, ẹ lọ wo ìgbà yẹn nínú àwọn tó reply wọn tí mo ṣe fídíò tí over 100,000, ìmí 70 something thousand, ìmí bí 53,000 ni wọ́n wo fídíò yẹn pé ní ẹni wo ló bold báyìí tó ní àyà láti lè sọ̀rọ̀ sírú Chief Sunday Igboho, torí níjọ́ náà lọ́hùn Chief Sunday Igboho dàbí Ọlọ́run níwájú ọmọ Yorùbá ni. Seget. So ọ̀rọ̀ yẹn mo ti trend ń bẹ̀ débi pé ní gbogbo àwọn tí wọ́n jẹ́ Ògo Ìlọrin tí wọ́n wà lẹ́kọ̀ọ́ gan wọ́n ti ń wò mí wípé irú ẹni yìí ó bold. Bóyá wọ́n ti ní plan ni pé táwọn bá wálé o àwọn ò wá invite mi sí Ògo Ìlọrin. But fortunately lọ́jọ́ náà níjọ́ tí wọ́n wá gbé ọmọkùnrin tá à ń sọ pé wọ́n mú yìí láti ìlú Ìbàdàn, níjọ́ tí wọ́n gbé wọlé, tí wọ́n gbé wọ Ìlọrin gbàrà báyìí, alẹ́ ni wọ́n gbé wọlé. Èmi wá ní interest lérí kéèsì ẹ̀, mo wá lọ sí A division níbi tí wọ́n já sí. Ibẹ̀ ni mo ti pàdé bàbá Bariga àtàwọn bàbá wa Òkúta Gidi. Ibẹ̀ láti pàdé lálẹ́. Mí pé wọ́n ti ń wò mí tẹ́lẹ̀, wọ́n rí mi pé ẹ̀yin náà wá sí kóòtù lọ́la kẹ́ gbé inú àwọn tó gbé alẹ́ ẹjọ́ tí wọ́n gbé dé táwọn èèyàn fi wò ó gan-an péjì mi wà ń bẹ̀. Nígbà tó di láàárọ̀ ọjọ́ kejì tí mo dé kóòtù tí àwọn bàbá Bariga ń lọ tí wọ́n lọ tún tí wọ́n lò sí tí wọ́n ṣe yànsá nípa bó ni kéèsì yẹn ó ṣe lọ, lèmi wá ń tẹ̀lé wọn lájọ́ wá ní afáàyọ ẹ̀kẹ́ náà join Ògo Ìlọrin. Ọjọ́ náà ni mo join Ògo Ìlọrin. Ẹ hold ẹ̀ lọ́wọ́ o, ẹ hold ibẹ̀ yẹn point yẹn o. Ọjọ́ náà ni mo join Ògo Ìlọrin. A jọ kúrò ní kóòtù lọ sí hòtẹ́ẹ̀lì tí bàbá Bariga dé sí. Ibẹ̀ ni wọ́n pe meeting sí pé kí gbogbo Ògo Ìlọrin ó pàdé. Níjọ́ náà ni mo di member. Abu Gausu wẹ́ ọmọ kékeré ni ọ̀nà nígbà sọ yìí lákàìrò tí lè gbé. Jẹ́ fún one time díẹ̀ sí bóyá ń padà block rẹ̀. Lákàìrò tí lè gbé ní oníjẹ́ sáré àṣẹ tó bẹ́ẹ̀. Ọjọ́ yẹn ni mo join Ògo Ìlọrin tí ẹnìkan ò lè deny rẹ̀ wípé irọ́ ni. So from there, ìjọ́ tí mo join Ògo Ìlọrin yẹn, kéèsì ẹni yẹn làwa ń ṣe lọ́wọ́ ní ti bàbá Olúwo Tedé wọ̀. Kéèsì bàbá Olúwo Tedé òun la lọ sí kí là ń pè kọ̀máǹdì fún kí ni wọ́n ń pè ọ́fíìsì àwọn ọlọ́pàá yìí ti ń jẹ́. Ibẹ̀ la lọ níbi tí wọ́n gbé bàbá Olúwo Tedé lọ níbi ọ́fíìsì Commissioner of Police. Mo wà lérí prógrámù. Ẹ jẹ́ ń pè yín lérí second WhatsApp. So ibẹ̀ yẹn ni mo wà. Ọ̀rọ̀ yẹn gangan kéèsì ọmọ yẹn òun la fẹ́ kí ẹnu mùsùlùmí ó wá kò lé lórí ni a fi padà wò pé okay, ọ̀rọ̀ ẹni tá a fẹ́ mú tẹ́lẹ̀ kí tẹni tí è ṣe mùsùlùmí yìí ó tó wọ̀. Nígbà tó ti wá rí báyìí, ẹ jẹ́ ká sọ fún ẹni yìí, ẹ jẹ́ ká sọ fún ẹni yìí kó bẹ̀bẹ̀. Ìgbà yẹn ni àwọn ọ̀rọ̀ ó ṣe mọ́tò ìgbà yẹn ló wọ̀. Hello now, ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ lérí program? No, lọ́bẹ̀ yẹn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ́ìntì mi gangan ni mo fẹ́
Okay. Sá. Wọ́n ti ń gbọ́ yín, ọgbọ̀n èèyàn ti ń gbọ́ yín. Gbogbo ayé ń gbọ́ yín. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, prógámù yìí, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo àwọn èèyàn, ẹni tó bá mọ líǹkì Kàkàkí. Ok. Kó jọ̀ọ́ torí t'Ọlọ́run, mo dẹ̀ wọ́n pé Kàkàkí yìí náà wọ́n máa ń wo prógámù yín. Masha Allah. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn nǹkan tó máa ń sọ yẹn torí pé wọ́n máa ń wo gbogbo prógámù káàkiri. Masha Allah. Mo fi ọba tó ní wọn mo fi bẹ̀ wọ́n. Masha Allah. Mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ wọ́n. Mo fi àná mọ́mọ́ sàrásálá mo fi bẹ̀ wọ́n. Masha Allah. Wọ́n jọ torí t'Ọlọ́run. Masha Allah. Àwọn àfáà wa nílọrin pẹ̀lú àwọn bàbá wa kan tó ń sọ pé kìíní nítorí wípé nísìn lóòótọ́ ìgbà tó jẹ́ pọ́mọ Ìlọrin lọ́pẹ̀ra wọn Kàkàkí mi ò rí láyé. Wàláì mi náà sì tún rí. Kódà mi ṣe àjọṣe sálámọ̀ rí pé sálámù àlékún wà àlékún sálámù kò ṣẹlẹ̀ rí. Gbogbo àwọn nǹkan yẹn ẹgẹ́ ti bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá dẹ̀ ti jẹ́ Ìlọrin náà ní òpèrè ní ògo Ìlọrin kọjọ àwọn tó bá ń fèsì wọn tọjọ́ ń fèsì ara wọn tọ́mọ̀ pé eléyìí ń bú mi eléyìí náà bú mi èmi ò sọ kankan pa yẹn. Masha Allah. Àmọ́ àwọn àgbàlagbà yẹn bàbá wa Khalifa Àdàbí. Masha Allah. Ọlọ́run jẹ́ àwọn bàbá agbègbè kọjọ torí t'Ọlọ́run mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ wọ́n. Masha Allah. Mo fi ànábì mọ́mọ́ sàásálà mo fi bẹ̀ wọ́n. Masha Allah. Mo fi ṣẹ́wà alimi mo fi bẹ̀ wọ́n. Masha Allah. Ọjọ́ torí títọ́ lọ́hùn. Ọjọ́ torí títọ́ lọ́hùn. Àwọn bàbá yín tó pé bí ṣẹ̀ṣẹ̀ ń gbá wọn prógámù yẹn ni àwọn èèyàn ló ń sẹ́ǹdì ẹ̀sẹ̀ mi. Allahu akbar. Bàjẹ́ ẹ̀ bọ̀ kí nìyẹn ẹgẹ́ ti bẹ̀ yẹn. Ọ̀wọ́n ní tó bá ń bú ẹtù orí a máa ro. Àrò ẹgẹ́ ti àwọn bàbá yìí náà làwa náà jáde sí wípé a fẹ́ dúró tì wọ́n láti protect. Masha Allah. Àwọn bàbá wa ni wọn ẹ má torí pé bóyá àwọn ẹnìkan wá ń bú yín nítorí pé yẹn sọ̀rọ̀ yẹn tí ìjọba jẹ́ nílá káyì ìyá ọmọ àrí pé bí àwọn ẹnìkan wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí èmi náà máa ṣe tó bá ti tù wọ́n. Ẹ má jẹ́ ká jọ bá ọ̀bọ jáwúrà. Masha Allah. Ẹgẹ́ ti bẹ́ẹ̀ àwọn bàbá yìí làwọn gbé dúró làlá ń protect gbogbo àwọn ènìyàn ẹjọ́ gbogbo ẹ tó bá ti ń jágbàlagbà ẹgẹ́ àwọn tó bá ń bú yín tó bá àwọn ènìyàn wọ́n ń bú yín. Tẹ́ ń gbọ́ bọ́ìsì wọn. Ìgbà ènìyàn bú mi àbó ṣe gbé kíní kan èmi ò sọ pé kẹ má ṣe yẹn. Masha Allah. Ẹ ṣeun bàbá màlúgà. Àwọn àgbàlagbà yẹn náà protect yẹn. Ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn. Àwọn bá yẹn gbogbo wọn yẹn ẹjọ́ tọ̀lọ̀ gbogbo ẹ tó bá ti ń jẹ́ àgbàlagbà tó jẹ́ mùsùlùmí. Masha Allah. Òun là á wà fún. Ó ṣe tìlọrin nìkan tìlọrin tó wá jẹ́ ìyẹn tó ní adé lórí ni. Masha Allah. Gbogbo àwọn yẹn là á protect ó jọ torí t'Ọlọ́run. Mo fi títóbi Ọlọ́run mo fi àná mọ́mọ́ sàásìlá mo fi bẹ̀ wọ́n. Ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ nítorí pé gbogbo tó ń ṣe tó bá mọ̀ pé ìfẹ́ wa lọ ní. Nítorí pé mo gbọ́ prógámù kan láìpẹ́ sí tó sọ bàbá Bariga bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ èmi náà ń bẹ àwọn sẹ́ndì fídíò yẹn wọ́n sẹ́ndì ọdíò yẹn sí mi. Èmi náà gbọ́. Ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ sí tó ń dárúkọ bàbá Bariga bẹ́ẹ̀ ẹnì kan gbé kò sẹ́ni tó lè bìlífù pé bóyá pé àjọ sọ̀rọ̀ rí pé àti sàlámà lè kù sẹ̀rẹ̀ kò sẹ́dà tó lè gbé bọ́jẹ́ bí ọgbọ́jẹ́ ń gbọ́rọ̀ yẹn kalẹ̀. Wàláì. Ṣé ẹgẹ́ ti bẹ́ẹ̀ àdẹ̀yẹra rí ojú ayé ni mo ṣe ń sọ yìí. Èmi náà ò rí wọn rí o wàláì. Ṣé pé mo fi ọba tó ní ní tó bá jẹ́ pé ètò mi ni mo sọ tó bẹ́ẹ̀ pé kan bí ló ṣẹlẹ̀ gbogbo tó lọ bá fi ṣe alábòsí kọ́ lọ kò fi ìbòyà tó lọ bá fi ṣe alábòsí láyé kò ní kọ́ lọ fi jẹ ní. Àmọ́ àwọn tó bá ti fèsì wọn tó bá pa àwọn ilé yìí wọ́n fèsì wọn wọ́n dẹ̀ pọ̀jọ jẹ́ ẹgẹ́ ti bẹ èmi ò tú wọn lẹ̀ fún yẹn. Masha Allah. Àbí mi ò tí wọ́n lọ́wọ́ fún yẹn. Àmọ́ gbogbo àwọn tó jẹ́ bàbá wa pátá látòkè délẹ̀ àtàwọn bàbá mi náà tọmọ pé àgbàlagbà ni wọn kọ́ fọ́ torí t'Ọlọ́run. Ẹgẹ́ ti bẹ́ẹ̀ ìkan tá a gbé dání òun náà ni protect pé ká protect wọn. Insha Allah. Orúkọ máa bàjẹ́ tí wọ́n máa ṣe bákan ẹgẹ́ ti bẹ́ẹ̀ tẹ́ bá lẹ́ nífẹ̀ẹ́ wa tẹ́ ń bọ́ àwọn bàbá wa ẹni tó nífẹ̀ẹ́ ẹni tí ò nífẹ̀ẹ́ bàbá ẹni jọ pé. Kò fẹ́ràn yẹn náà ni wàláì. Kò fẹ́ràn yẹn náà ni àbẹ tó lóun nífẹ̀ẹ́ ọmọ ẹni tí ò fẹ́ràn bàbá ẹni. Kò fẹ́ràn yẹn náà nù. Masha Allah. Ọlọ́run jà rí yín pé. Mo fi títóbi Ọlọ́run mo fi tóbi Ọlọ́run mo fi bẹ̀yìn ẹgẹ́ ti bẹ́ẹ̀ mo bí mo ṣe gbọ́ kí ni ẹ̀ mo gbọ́ ó jẹ́ kan tó bá mi ló jẹ́. Allahu Akbar. Ẹgẹ́ ti bẹ́ẹ̀ bàbá yẹn gbé kí ni ẹ̀ sí àkẹ́sì nìyẹn ó bá mi ló jẹ́ gan. Allahu Akbar. Ẹgẹ́ ti bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ìkọ̀kan náà ló bàbá débẹ̀ àmọ́ àwọn tó bá di sáfù ẹ̀ ni ò ní kẹ́ máa fi sáfù. Bẹ́ẹ̀ ni àmọ́ kán máa fi àwọn bàbá ka pọ́ǹtì. Àwọn bàbá yẹn gbogbo bàbá yẹn pápátá
ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn nítorí kò sí gbogbo pẹ̀jọ bá ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ ṣe wàá rò bí bá wà láàárín yín ni. Masha Allah. ìgbà táwọn èèyàn máa rò nìyẹn wọn ọ̀dẹ̀ nímọ̀ pa àyè àárí o wọn ọ̀dẹ̀ nímọ̀ pé àṣùjọ sálámù sí àárí mi ìmọ̀ kàkà kí ṣó dúdú ni ṣó pupa ni ṣáàyèrè ni ọkùnrin ni obìnrin ni o mo fi ọjọ́ tí màá jáde láyé mo fi búra mi ìmọ̀ ni rí o. Masha Allah. ẹni yóò dẹ̀ lè sọ pé òun sálámù sí mi rí. ìgbẹ́ gan sálámù sí gba èmi máa ní èmi lágbájá báyìí ni mi ò gbọ́ tírẹ́sì sẹ́yìn ẹ̀. Masha Allah. lọ́jọ́ torí tọ́ lọ́run òfòlọ́ mo fi bẹ̀rẹ̀ wọn. ẹ ṣeun gan. àbá àṣàkámọ̀ lórí ọ̀rọ̀ pé kíní ẹ fi ọ̀rọ̀ kíní tó ṣe ẹ fi lè àwòyọ ti pè é. ohun tí ẹ̀kọ́ lè mi òun kọ́ lè mi lọ. kò nídìí ẹ̀ máa gbọ́ ẹ fi anybody fún ọba sọ pé ẹ sí mẹ ọba àpẹ wà bẹ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ kan dání. Masha Allah. ẹ ohun tó gbé ẹ ti mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yin tó gbé kan dání ó máa wá bí yóò ṣe fẹ́ da nǹkan tí ẹni tó gbé kan dání Masha Allah. ó ṣe máa dánú lò wá. èsì ní sọ̀rọ̀ ń parẹ̀ mọ́. ó sọ pé ọba ni ẹ wà ń bẹ̀ ọba lè dógò lọ yìí ọba ṣe bá. Masha Allah. ẹ jẹ́ ti bẹ ẹ fi oníkálukú lẹ̀ ẹ tó bá fẹ́ máa wá sọ̀rọ̀ ẹ jẹ́ kó máa sọ̀rọ̀. ọ̀gá mi àṣẹ ti gùn. ẹbí ẹ jẹ́ ti bẹ sí i tó wà ń bẹ̀ débi ní pé kí ni irú fọ́ìsì tó bá wọ́n lè filẹ̀ yẹn. fọ́ìsì tó bá wà lọ́wọ́ wọn níbi tí bàbá Bariga ti sọ wípé ẹ gba mọ́tò lọ́wọ́ ẹni báyìí. ẹ jẹ́ ti bẹ yẹn ìlẹ́yìn yẹn dídì ẹ bá ṣe program lẹ́nìbọ̀ lórí ẹ̀ bá àtàkì yẹn kankan. pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run. èkó tá a gbé dání oníkẹ́lẹ́ká wíwá ẹni ní fúkọ̀s. Masha Allah. ẹ jẹ́ ti bẹ yìí tá a gbé dání yẹn oníkẹ́lẹ́ká fúkọ̀s. Masha Allah. ẹ jẹ́ ti bẹ báwo ni Ìlọrin ṣe fẹ́ dàgbàsókè. báwo la ṣe fẹ́ ṣe báwo ni ìkan táwa náà máa ṣe tá a bá ti nípa nínú ayé tá a bá ti nípa tẹ́kọ̀tà náà bá kú tán wọ́n máa sọ nípa wa náà. gbogbo tó ní kálukú wa kú ṣe é sì ìtàn ní òpadà dì lọ́la. Allahu Akbar. ìwọ tó bá ń ṣàbúrú tó fi ṣe dàárẹ̀ fáyé ìpínlẹ̀ dáadáa ni ṣe bọ́lá òun ọlọ́run mú wa jùlọ wa lọ. Allah. àníyàn oníkálukú lọ́lọ́run máa wò wọ́n ní ẹ̀dá wojú ọkọ̀ lọ́lọ́run wò. Allahu Akbar. àníyàn wa ló jẹ́ kókó jù ó lè ṣiṣẹ́ mi káyọ̀ rí pé kan yẹn ìkan yóò dá bọ̀tẹ̀ àníyàn tó bá fi ṣe ó wà most important. Masha Allah. òdìdí má dò pé kò fẹ́ pa ìdílé ẹnìkan jẹ́. ọ̀gá mi àṣẹ ti gùn mi ní débẹ̀ mọ́. ẹni tó bá ti tẹ̀yẹ ẹgẹ́ àwọn tó bá ti tẹ̀yẹ mọ́lẹ̀ tó bá ti ní kẹ́nìkan máa kọjá òun gbàgbọ́ nílọ́bí kankan náà. Masha Allah. bí ọba jẹ́ ìbòdè sí bí ọ̀sẹ̀ lè wà láyé ẹgẹ́ ni kọ́lá bí ọba pààyẹ. ẹ dákun ẹ̀yin yẹn ṣí à program eléyìí o ọ̀rọ̀ tó wà very important ni bàbá Bariga gbé wá fún wa ẹ dákun ẹ ṣí à program yìí torí Ọlọ́run. ẹni tó bá jẹ́ pààyẹ ó máa ní sọ̀pọ́tà. ẹgẹ́ ni ọba yẹn ṣe rí nìyẹn. káwọn bàbá bá wọn fẹ́ dàrú káwọn kọ́dẹ̀ tó bá wọn fẹ́ tó. mo fẹ́ blọ́ọ̀kù Abu Gausu yìí bàbá Bariga mo fẹ́ blọ́ọ̀kù ẹ̀. ọmọ kékeré ni kò ní làákàyè. nítorí pé nǹkan tó ti lọ ti pẹ́ ni. nígbà tó wá di wípé àwọn kan wá ń jáde tó lọ tó sí àwọn èèyàn àwọn ògo lọ yìí ṣe báyìí àwọn ògo kí ló kẹ́ tí wọ́n pẹ̀lú gbogbo nǹkan tó lọ sọ yẹn. èmi ò dẹ̀ nítorí eléyìí ni èmi bá yẹ gbà lórí ẹ̀. Masha Allah. ọ̀dẹ̀ tí ò bá ṣe tèmi tó bá sọ mo máa kí ara mi. Ọlọ́run jà rí nítorí pé ibi àwọn tó ti bá mi sọ̀rọ̀ yẹn tèmi náà bá fẹ́ dàgbà bí wọn tèmi náà dẹ̀dẹ̀ máa jẹ́ kí ẹnu tèmi náà máa kálẹ̀ bí ti wọ yẹn ní ìgbọ́dọ̀ ṣé kíni ní ìgbọ́dọ̀ gbèsè kọjá tí wọ́n sọ yẹn. Masha Allah. mo fẹ́ blọ́ọ̀kù Ali Seidi kò ní bí àárín irọ́ ní pa kò ní bí àárín mo fẹ́ blọ́ọ̀kù ẹ̀. mo ń blọ́ọ̀kù àwọn èèyàn ni àwọn kọ̀ọ̀kan. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti bẹ̀ ẹ fi gbogbo kínílẹ̀ ìgbà kò bọ́ ọ̀sásù nídìí ẹ̀. Masha Allah. ẹ bá dé kàkàkì. ok pẹ̀lú ògo Ọlọ́run. ẹ gbàgbé yẹn kàkàkì ni kẹ́ máa bẹ̀. Ọlọ́run jà rí pé Masha Allah. mo fọlọ́ mọ́ sàtúlá mo fi bẹ́ mo fọjọ́ tí ó pàdé pẹ̀lú Ọlọ́run náà mo fi bẹ́ Ọlọ́run adé máa ṣàlékún dáadáa àjẹdúpẹ́ ẹ̀fẹ́ ìdúpẹ́ ni tí ò mọ ni tó ṣe dáadáa sí ni ìyẹn náà làwa náà fi gbọdọ̀ bínú sí ẹni tó já sí pé ó kò yẹra wa àbẹni tó lépa aláburú ẹkẹ òkè tá a bá wá ń bínú sáà òye ẹni tí ò mọ̀ wá sí tó ṣe tí wá gbọ́ ẹ sọ wọn lárí fún ẹni tí a mọ̀ mi ì mọ̀ bó ṣe rí mi ì mọ̀ gẹ́gẹ́ mi ì mọ̀ bó ṣe lè dúpẹ́ fún. Allahu Akbar. èèyàn máa fi ìkọ́ dì kan ni ẹgẹ́ ti bẹ́ẹ̀ bọ̀ kó jọ àwọn bàbá wa yẹn kó jọ àtẹ́nìbò tó bá jẹ́ pé àgbàlagbà ni àbí kankan ni ẹgẹ́ ti bẹ́ẹ̀ yẹn. Masha Allah. ẹ jọ tó jọ lọ kó má rò pé àwọn ògo lọ́rí o àwọn olóró èèyàn iṣẹ́ o àbí bàbá Bariga ni o
Masha ẹ ṣeun gbogbo ẹ̀ẹ́dẹ̀fẹ́ jẹ́ kí tí wá bàjẹ́. Masha ẹ̀ẹ́dẹ̀ ti bẹ̀rẹ̀ ìkọ́ta lè gbé lọ́wọ́ bẹ̀rẹ̀ yìí ló bẹ̀rẹ̀ kó bàjẹ́. Masha ẹ̀dá kò kó jọ torí tọ́ lọ. ẹ ṣeun àwọn tó bá fèsì wọn tó bá dárúkọ tó bá fèsì wọn èmi ò tún mi ò tiwọ́ lọ́wọ́ mú fún yẹn. Masha Allah. tọ́jú ọ̀dọ́ náà fẹ́ ni yìí tọ́ mi ni. èmi náà dẹ̀ máa fèsì mi ò tiwọ́ lọ́wọ́ mú. Masha Allah. ìtọ́ bá lè ṣe bọ́ ṣe lórí yẹn. ẹ ṣeun. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ọlọ́run bá wa san bàbá Bariga lẹ́san rẹ̀. Ṣé ti rí di tí àwa yìí fi dúró wípé olórí gidi ni gbogbo quality táwa rí lára bàbá Bariga nù. Wallahi summa billahi al-azim gbogbo quality táwa rí lára bàbá Bariga. Mi ń ṣẹran rírọ̀ bẹ́ẹ̀ ṣe rí mi yìí ojú mi kàn lè jẹun tún mi ń ṣẹran rírọ̀ o. Bọ̀ ní ti ń bá rẹ́ni tó gbé òdodo dání. Bí bàbá Bariga ti sọ̀rọ̀ nísìnyí wípé àfàsàkámọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ bíbà ẹ mọ́ àwọn èèyàn ti pè wọ́n ti sọ báyìí wàláì mi ò dẹ̀ ní débẹ̀ náà mọ́ náà nù but point tí mò ń clear lọ òun náà ni wípé kẹ́límọ̀ wípé kò bá wa bẹ̀rẹ̀ Ògo Ìlọrin òótọ́ ni bá wọn bẹ̀rẹ̀ Ògo Ìlọrin ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ tá à ń fà yìí ṣẹlẹ̀ kò séyìí tó sẹ́yìn mi ń bẹ̀ so tí n bá sọ̀rọ̀ ń pa rẹ̀ mo mọ̀ ń pa rẹ̀ ni ìdójú mi ò bá tó mi ń sọ so ti yé báwọn kí èèyàn máa kó lodò lọ lè mú mi bá ní. then àfáà yẹn tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n jẹ́ tún lọ́bẹ̀ tó ṣe fídíò lánàá tó jáde kó náà mú èsì tiẹ̀ náà nínú èyí tí mo ti sọ ó tẹ̀ wá ṣe dáadáa lánàá wàláì ká ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni irú bó ṣe jáde tó fẹ́ sọ̀rọ̀ mi o tó ní sàkámọ̀ yẹn kò sí ń bẹ̀ ń gbà náà mi ò òun lè fẹnu sọ ó dóun lójú pé náà àwọn tó bóun sọ̀rọ̀ lórí fóònù pé sàkámọ̀ ò sí ń bẹ̀ wàláì mo appreciate pé ó ṣàpọ́nlé Ọlọ́run lára mi ó ní sàkámọ̀ ò sí ń bẹ̀ ó tún wá ní àfà sàkámọ̀ yẹn tó jẹ́ PRO wọn ó tún sọ ó wí báwọn ṣẹgẹt bó ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ wọ́n rí i pé alhamdulillah inú nǹkan téèyàn gbọ́dọ̀ rí lára èèyàn pé ọmọlúwàbí ni ó ṣò rẹ̀ lánàá yẹn ṣẹgẹt ó ṣàpọ́nlé èmi gan ò gbọ́dọ̀ fẹ́ pé orúkọ rẹ̀ níṣẹ́ kí n ṣe lábùkù tí n bá rí fẹ́ wá bínú Ọlọ́run so ti yé so kí yóò lòdò lọ lè mú mi ẹlẹ́ẹ̀kejì ó náà ní ọ̀rọ̀ tí bàbá Bariga bẹ àfáà tí wọ́n ń pè ní Kàkàkí mo máa ń gbọ́ prógráàmù àfáà náà mo máa ń gbọ́ dáadáa ṣùgbọ́n èyí tí mo gbọ́ níjẹ̀ta tí wọ́n sẹ́ndì sí mi bí àwọn ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ ṣe dáa tó ìmọ̀ dárúkọ bàbá wa Khalifa Adabiya yẹn ó bà mí nínú jẹ́ wàláì súnmọ́bẹ̀ láìlá ẹ ṣeun Hafiz Adébísí Ọlọ́run ó kọ̀ntró gbogbo nǹkan inshallah so ti yé bí mo ṣe gbọ́ tí àfáà náà dó ó lè jẹ́ pé àwọn kan ti sọ̀rọ̀ sí ibi tí àfáà náà belong sí kan ti sọ̀rọ̀ sáwọn àfáà wọn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ṣe rí ọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ tí ẹ̀ náà bá léèyàn fẹ́ fi bó ṣe hùwà èèyàn fẹ́ fi dá a padà wàhálà èèyàn náà padà bọ́ sípò ẹni tí ò lẹ́kọ̀ọ́ àfáà yẹn kódà wọ́n dárúkọ bàbá Bariga nínú prógráàmù náà wọ́n dárúkọ àfáà sàkámọ̀ appreciate ẹ̀ wípé ẹ̀ ń fìfẹ́ hàn sí wa ní tí sì ń dùn wá ń dùn yín ṣùgbọ́n ibi tẹ́ ń lọ yẹn ó ti ga jù nínú àwọn tí à ń torí wọ́n jà sótìyé nínú àwọn tá à ń torí wọ́n jà náà ni bàbá wa Khalifa Adabiya wà ń bẹ tẹ́ ẹ bá ti wá ń bú bàbá Khalifa Adabiya ẹlẹ́ǹbíjà wa ẹ ti ń ṣẹ̀ wá nù Ọlọ́run ò ní jẹ́ jẹ̀bi níbi ìfẹ́ tẹ́ ní sí wa sótìyé wallahi súnmọ́bì ilẹ̀dí láìlá ìláhùwà ìdá àfáà náà mọ̀ báyìí n ò sì pè mí lérí fóònù rí àfi tán bá pè mí rí tí wọ́n change ohun ló kù tí mọ̀ wallahi ìmàfáà náà rí kódà mo tún dọ́gbọ́n lọ bèèrè lọ́wọ́ Bàbá Bariga pé ẹ dákun ẹni tí wọ́n ń bí ìjà Ògo Ìlọrin yìí tí wọ́n ń pè Kàkàkí yìí jẹ́ mọ́rí Bàbá Bariga àwọn fọba tó dá wọn búra àwọn náà mọ̀ rí tó ti yé Hafiz Adébísí ẹ dákun ẹ mẹ́jà rò báwọn ẹ dákun ẹ mẹ́jà rò báwọn ẹ dákun ẹ mẹ́jà rò bẹ́ẹ̀ kò sí ẹni tí wọ́n mọ̀ bú bàbá rẹ̀ tara ò ní ta àmọ́ tí ń ta yín lára ṣùgbọ́n bí wọ́n ṣe ń sọ Khalifa Adabiya náà ètò tí ń ta wá lára torí pé àwọn gbogbo àwọn bàbá yẹn ní bàbá àtàwá ẹ dákun Kàkàkí ẹ dákun ẹ gbọ́ ayé púpọ̀ àfọlọ́run ọba bẹ̀yìn àmọ́ yín wallahi àmọ́ Ọlọ́run mọ̀ yín ẹ dákun torí Ọlọ́run bá wa san yín lẹ́san rí pẹ̀lú ògo Ọlọ́run yín sì wá hẹ́ndì prógrámù yín náà nù yín tí mo kàn wá clear náà ni pé
Sàkámọ̀ ọmọ ń parẹ̀ sọ tí ìjọ ọba wọn bẹ̀rẹ̀ Ògo Ìlọrin bá wọn bẹ̀rẹ̀ Ògo Ìlọrin àmọ́ mo ti wà lógo Ìlọrin nígbà tọ́rọ̀ náà ṣẹlẹ̀ torí àsìkò tí wọ́n fi ń júwèé hùn èmi náà ní jẹ́ PRO fógo Ìlọrin jọ náà so nǹkan kan ò sẹ́yìn mi tí n bá sọ ń parẹ̀ tí mo mọ̀ nípa rẹ̀ ni àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run èyí ní sọ̀rọ̀ ń pa yín mọ́ so Baba Bariga ti sọ pé ẹni tó bá gbé nǹkan dání kì í bá ẹni tí ò gbé nǹkan kan dání fa wàhálà torí pé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà wọ́n fẹ́ kó dànù so nídìí eléyìí ẹ jẹ́ kí a máa fi àsìkò yìí ká máa fi dágbére fúnra wa kọ́lọ́run dákun kó wọ́n ṣe ní ìdágbére fáyé ẹjọ́ torí Ọlọ́run mo fọba tó dá yín bẹ̀yìn gbogbo ẹni tí ń jẹ́ olólùfẹ́ wa àbẹ́ni tó jẹ́ peace lover nínú wa níyà yín nínú àwa táwọn prógráàmù yìí dákun má sábà ń share prógráàmù yìí share rẹ̀ lẹ́ẹ̀mẹwàá share rẹ̀ sí group share rẹ̀ sí rí péèjì rẹ̀ share rẹ̀ sí rí prófáìlì rẹ̀ mo fọba tó dá ọbẹ̀ ọ́ torí ọ̀rọ̀ tí Baba Bariga pè wọlé sí ọ̀rọ̀ kan tó yẹ kí gbogbo ayé ó gbọ́ ni ẹ dákun àfi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ dákun ẹ má sábà wa ṣe bẹ́ẹ̀ assalamu alaikum wa rahmatullahi Suleiman Dáre Ẹ̀dùn bàbá dáadáa ẹ bá ń táàgì kíní yìí ẹ bá ń táàgì fídíò yìí ẹ táàgì ẹ mọ́ gbogbo àdàbíyà ẹ táàgì ẹ mọ́ gbogbo mẹ̀kásí ẹ táàgì ẹ mọ́ gbogbo zùmọ́ra mo rí pé ẹ̀sẹ̀sẹ̀ join ni Baba Bariga ti sọ ọ̀rọ̀ ńlá tí gbogbo ayé gbọ́dọ̀ gbọ́ kódà ẹ táàgì ẹ máwọn tẹ́ rí pé àjọ ń fa wàhálà láàrin ara wa kọ́lọ́hún yanjú ẹ̀ nǹkan ọ̀kan tí ń dá wàhálà lẹ́hùn ni kọ́lọ́hún yanjú ẹ̀ àlùbáríkà Ànábì lọ́dọ̀ Ọlọ́run aqulu assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.